Africa Content TV. Stand on the protocol nítorí àsìkò. Nǹkan tí amúwálẹ̀ Yorùbá nígbà tí mo jọba ní pé lẹ́yìn ìgbà tí ẹ pé Ọlọ́run ní ìyàn ọba, ẹ̀yin ẹ lọ wo ní Nàìjíríà ní ilẹ̀ Yorùbá nísìnyí adìẹ funfun tí ọ̀gbà rẹ̀ lágbà wá. Ẹ bá mọ ibi tí ayé ti bẹ̀rẹ̀ ìyàn mọ̀ pé ilẹ̀ Yorùbá yìí wà la gbọ́njù ní ayé kó wá la ṣe débi tó dé pé àwọn ará Amẹ́ríkà, àwọn ará London, àwọn nìkan ni wọ́n wá ń di genius, àwọn nìkan ni ń di innovators. Tó sì jẹ́ pé bàbá ńlá tiwa ni first mightiest man. Wọ́n sọ ìtàn rẹ̀ púpọ̀ nítorí ìtàn tí wọ́n kọ́ wọn ò lè sọ púpọ̀, wọ́n kà kú lọ́nà. Ẹni náà sì ni wọ́n ń pè ní Nàmúrúsù, táwọn ń pè ní Ọlámúrú dúdú yìí, tí wọ́n ń pè ní Lámúrú. Òun ni ọkọ̀ ń kọ́lé lọ sánmà. Béèyàn bá ń kọ́lé lọ sánmà, irú ètí Sùjímọ́tò ń kọ́ nísìn láì ní kírènì, láì ní nǹkan kan ní ayé ká tó gbé Ábúráhámù, irú èèyàn wo nù? Ṣé genius ni? Níbo wá láti di ẹni tí àní ká tó kọ́ pẹ̀tẹ́ẹ̀sì nílẹ̀ Yorùbá àfìgbè ìbòdé? Láwá rí pé ibi tí nǹkan ti wọ́ wá lọ́dọ̀ àwọn ọba. Nílẹ̀ Yorùbá lẹ́ni àrí ọba tí wá ń lọ sí tí ń wádùá lọ sí ṣọ́ọ̀ṣì. Ọba ń wádùá lọ mọ́sálásí. Kí là ń fọ ọba pé ọba aláṣẹ ó ti sọ rẹ̀, wọ́n ní kí ni à ń fi ọba pè? Ọba ni ọba aláṣẹ. Ẹni tó lọ ṣọ́ọ̀ṣì, tó lọ mọ́ṣáláṣí, ó lọ gbàdúrà ńbẹ̀, kí ló ń fẹ́ kí àdúrà àwọn kó ṣe? Ó fẹ́ jẹ́ ká àdúrà àwọn ṣẹ. Ṣé ilé àṣẹ ni? Níbo ilé àṣẹ? Nígbà tí ìṣèmi lọ́ba tó jẹ́ pọ́lọ̀ ń lọ́ba, lè fojú rí ọba kábíyèsí gangan. Bí Yorùbá bá dọ̀bálẹ̀ ní ìsinmi bá ní kábíyèsí mi gangan kọ́lẹ̀ dọ̀bálẹ̀ fún. Nítorí mi kì í wà guilty of impersonation. Lè mú mi pé mo jẹ̀bi, pé mo ń parọ́, pé èyí tí wọn ò jẹ́ mo wá ń sọ pé ni mo jẹ́. Béèyàn bá ti ní kábíyèsí mi náà ní kábíyèsí Ọlọ́run, mo gbọ́dọ̀ sọ. Bí n bá sọ, wọ́n ń sọ pé èmi gangan ni kábíyèsí, èmi gangan kọ́ kábíyèsí. Àrólé Olódùmarè lórí ilẹ̀ làwa. Àwọn pásítọ̀, àwọn àfáà, babaláwo, àwọn àyẹn ni ìránṣẹ́ ni á. Ìránṣẹ́ àti aṣojú ta lójú. Ní ìsìn bí wọ́n bá sọ̀tàn Yorùbá, àfi kí ẹ lọ bónífá, kí ẹ lọ bá wọn babaláwo. Àwọn onífá tí wọ́n lọ ń bá ìjẹ́ mọ́ bí ẹ ṣe bẹ̀rẹ̀, wọ́n bẹ̀rẹ̀ látòrí kí ẹ lọ ṣeré ìtàgé tíátà. Wọ́n ètò sọ́nfà gidi o. Àwọn tí wọ́n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Ìṣọ̀lá Ògúnṣọlá, Ládó Ládípọ̀, irú bàbá tí sọ pé òun lo nífá tí wọ́n máa lọ bèèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ ti bẹ̀rẹ̀ ní Àràbà. Kí ni ló fi bẹ̀rẹ̀ tíátà? Wọ́n ní kó ṣe babaláwo nínú eré ni o, àbí gbìrì làwọn èèyàn tí a ń wo tíátà ní ẹ bá sọ di tòun, ní ẹ bá rò pé tó ẹmẹ pé gbogbo Yorùbá bí a bá fẹ́ lọ wo tíátà nísìn, ní ẹ bá ti rí babaláwo kan tó mọ ògèdè pè, wọ́n lọ bá lẹ́yìn wọn ní tó ṣe nínú múbì kọ́ wá ṣe fáwọn. Ṣé bí ṣe ń lọ ìsọdá sílẹ̀ Yorùbá, ṣé sáwọn tí ẹ máa ṣàánú? Èmi ni mo màṣà, ọba ló làṣà, ọba ló lè ṣe. Ṣùgbọ́n tó bá ti sọ mọ́ ń pa ẹ̀sìn ìdílé ẹnìkan, torí ẹ̀ la fi ń sọ fáwọn ọba tí wọ́n ṣe ń jọba ní ìsìn. Bọ́ ọba fẹ́ gba ọba sílùú yín,
jẹ́ kí a kọ́ nípa ọba má kàn gba ọba láì mọ̀ nípa ọba nítorí òòṣà ìdílé ó kálukú yẹn fi ń kì í bọ ọba ẹni tí ń sin fẹ́ lò ó ní à ń bọ́ nídìílé rẹ̀ tẹ́lẹ̀. Nígbà wo la yé Ògún, nígbà wo la yé bàbá wa Ṣàngó, a mọ̀ wọ́n pé dáadáa ni wọ́n, ṣùgbọ́n ẹ má wàá gbé wọn lórí wa títí láyé kẹwa. Ìran tí bá ti ń bọ bàbá ńlá rẹ̀, ìran òun ìkọjá bàbá ńlá rẹ̀. Àwa lè kọ́ kó àwa sọ àwọn bàbá wa tí wọn ò tí ì pẹ́. Àwọn òòṣà tó lágbára jù ní wọ́n sọ pé wọ́n lágbára jù nílẹ̀ Yorùbá, ìdẹ́rùbà ni. Kó láṣẹ máa dẹ́rùbà àwọn ọmọ Ògún ọ̀pọ̀ Ṣàngó ọ̀pọ̀ tógun bá ń pa mí ní ìsìn irú bàbá wo ni? Tí Ṣàngó bá ń pa wá irú bàbá wo ni Ṣàngó? Ṣàngó ìpáyàn, Ògún ẹ̀ sì ìpáyàn. Gbogbo Ògún bá pa mí, bí Ṣàngó bá pa mí, ìkànnì. A jẹ́ pé àìmọye èèyàn ló ti pa mí. Ẹ má jẹ́ adẹ́rùbà àwọn ọmọ wa, ẹ jẹ́ á sí wọn lọ́pọlọ sí ìfẹ́. Sí ìfẹ́ àti sí pé kí wọ́n má límìtì ara wọn nítorí àwọn superstition yìí àti àwọn mọ́ṣù mọ́tọ̀ mọ́wọ́sọ mi ìjàsọ funfun lọ gbogbo ẹ̀. Ṣé àṣànú? Ṣéṣe Yorùbá ni kí onífá kọ́ sọ fún mi pé n gbọ́dọ̀ wọṣọ mi tí àlàárí bàbá aṣọ ń bẹ, tí sányá ń bẹ, tí mo tẹ́lẹ̀ yóò dáa tó kéèyàn wá sọ fún èmi tí mo jẹ́ òdìdí ọba pé n gbọ́dọ̀ wọ nǹkan mi. Tí a máa promote culture wa, ipá tó bá sọ fún wọn pé kọ́ ọmọ ìwọ̀sọ̀ fún akáàkiri ọ̀tá àṣà wa ni. Nítorí ó ti sọ fún wọn pé o ò ní wọ àlàárí, o ò ní wà jìrẹ. Ó ti sọ pé kí gbogbo yín kẹ́ ẹ má ṣe bísínẹ́sì àjẹrẹ mọ́, ẹ má ṣe bísínẹ́sì àlàárí mọ́ nù, ẹ má ṣe bísínẹ́sì kẹ́ ẹ má wọ fìlà ẹtù fìlà pamọ́lẹ̀ ń bá ti rán sọ fìlà mẹ́ta mọ́ máa wọ́n rán pamọ́lẹ̀, wọ́n rán abetí ajá àti gọ̀bì. Mẹ́tẹ̀ẹ̀ta gbọ́dọ̀ bá sọ mi wá bí agbásọ ìṣe wà yìí, mẹ́tẹ̀ẹ̀ta ló ní tí wọ́n sì wọ́ etí ọba ń ṣe nà ọba máa sọ lápẹ̀lú àwa ẹ̀ ṣe èèyàn tí máa ṣe ìrántí máa bọ̀rìṣà. Àwa nìkan la lè túmọ̀ Ádámọ̀. Bẹ́ẹ̀ni, nítorí bóòlù ọkọ̀ wa ṣe jẹ́ bá a ṣe máa so ọkọ̀ wa sí ìjìbò mìíràn kọ́lọ́run sí ìjìbò yìí. A máa sún nǹkan kì síjú adé ní àmì síjú adé tèmi adé tó wálé. Kò síran àwa nìkan la ní àṣírí Ádámọ̀ lọ. Kí la sì bí ní? Èèbó túmọ̀ Ádámọ̀ sí created from the red soil. Wọ́n tó máa ní son of the red soil. Ta ló ń pe creation ní dídá? Ta ló wá ń pe iyẹ̀pẹ̀ pupa? Ó lè pe iyẹ̀pẹ̀ pupa ní àmà àfi tó o bá fomi sí i. Ìtorí ẹ̀ ni kò sẹ́ni tó lè tú. Yorùbá nìkan ló mọ̀ pé iyẹ̀pẹ̀ pupa lẹ́sọ́ o, ṣùgbọ́n kì í ṣe iyẹ̀pẹ̀ pupa. Tí a bá fẹ́ mọ nǹkan, tí a bá fẹ́ sọ̀yàn bí èèyàn, yóò di nǹkan tí a fẹ́ mọ. Iyẹ̀pẹ̀ nìkan ò ṣe é mọ̀ àyàn. Àfi tó o bá dà, tó o bá domi sí i, tó o wá ṣe báyìí, lóòótọ́ wá máa mọ́. Ọlọ́run ò lè ṣe èèyàn pẹ̀lú iyẹ̀pẹ̀ pupa. Tó àwa nìkan lálàdì tú ẹ̀ lọ́wọ́, ní tí ń já dámọ̀ ní adá nínú àmà ńlá sopọ̀ tàṣọ di ọmọ Ádámù. Kò sí ìrànkan nílé ayé ìtọ́ gbọ́dọ̀ tó lè tú Ádámù. Èèbó
wọ́n sọ Ádámù tí wọ́n sì sọ ìtàn tí Abraham gbogbo ẹ̀ wọ́n sọ lọ sọ́dọ̀ Jésù ìtàn tí wọ́n sọ ti Abraham lọ sọ́dọ̀ Jésù lọ sọ́dọ̀ lọ ànábì Muhammad ìtàn tí Lárúbáwá nù ìtàn tí ní kọ́ tí ẹ̀ níta àti kẹ́ ẹ ní nǹkan kan jábọ́ ọwọ́ tán ọkàn tán Odùduwà jábọ́ látọ̀ Odùduwà tó ní bàbá ọkàn jábọ́ látọ̀ níbà tán ẹyẹ pẹ̀pẹ̀lẹ́ díẹ̀ ọba mú àgbàdo ọmọ àgbàdo bó ṣe dálẹ̀ báyìí lẹ́gbẹ̀ẹ́ ọkàn jábọ́ látọ̀ ní Oòduà táwọn kó ní bàbá wọ́n bá wo ìta àkọlé tí ń bọ̀ yìí lẹ́yìn eléyìí ó tún lágbára wọ́n á sọ fún yín tẹ́ẹ̀fì mọ̀ pé gbogbo ń tọ́ ṣẹlẹ̀ nínú Bíbélì títí dé Èkó Pupa ọ̀dọ̀ wa ìlú ti ṣẹlẹ̀ tí ọ̀bá rí bẹ́ẹ̀ níbo lè yóò ti máa bọ̀ tí ó fi lọ Èkó Pupa tí ó bọ̀ sí Israẹli